A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ epo Ẹnikin Lópóbírí tún ti sọ àsọdájú wípé ní gbogbo ọ̀nà ibi ìfọpo ní ìlú Port Harcourt tí wọ́n ń ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò di lílò ó pẹ́ tán oṣù kejìlá ọdún yìí. Mínísítà sọ àsọdájú yìí lánàá ní ìlú Port Harcourt ní kété tí ó ṣe àbẹ̀wò síbi ìfọpo yìí láti mọ ibi tí wọ́n bá iṣẹ́ dé. Bákan náà ni Lópóbírí fìdí ẹ̀ múlẹ̀ wípé ibi ìfọpo ìlú Warri yóò bẹ̀rẹ̀ iṣẹ́ títí òpin ìpele àkọ́kọ́ nínú ìdá mẹ́rin ọdún 2024 first quarter of year 2024, nígbà tí ibi ìfọpo Kaduna àti iléeṣẹ́ Dangote yóò bẹ̀rẹ̀ ní ìparí ọdún tí ó ń bọ̀. Ó ní èyí yóò gbégi dínà kíkó epo wọlé láti òkè òkun àti wípé ọmọ orílẹ̀-èdè yóò bẹ̀rẹ̀ sí jẹ ìgbáládùn àǹfààní orí epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gbogbo àwọn ẹ̀rìndínlójìdínlẹ́gbẹ̀rin 774 ìjọba ìbílẹ̀ tí ó wà káàkiri orílẹ̀-èdè ni ó nílò ìrànlọ́wọ́ owó lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọn kò sì lè ṣe àmójútó iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ìlànà òfin látàrí ìwà àwọn gómìnà ìpínlẹ̀. Àjọ àwọn ìjọba ìbílẹ̀ Nigeria Union of Local Government Employees (NUG) fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ wípé wọ́n dá wọn lọ́wọ́ kọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé yàtọ̀ sí ilé àti ọgbà ìjọba ìbílẹ̀ tó ti dì mẹ́rí, àìrí owó gbà lọ́wọ́ àwọn gómìnà ti jẹ́ kí ojúṣe wọn mẹ́hẹ. Bákan náà ni àjọ NUG ṣe àfihàn wípé 24 nínú ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ni àwọn gómìnà ń darí owó ìjọba ìbílẹ̀ sí ọ̀nà mìíràn tí àti tú ìlú ṣe fún ará ìlú tó súnmọ́ wọn wá nira. NUG fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpínlẹ̀ Rivers àti Jigawa nìkan ni kò nípìn nínú ẹ̀sùn yìí. Pẹ̀lú gbogbo àṣẹ láti ọ̀dọ̀ Nigerian Financial Intelligence Unit, ìjọba ìpínlẹ̀ kọ̀ láti yọ̀ǹda owó fún ìjọba ìbílẹ̀. Ààrẹ ẹgbẹ́ NUG, Ambali Ọlátúnjí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gómìnà wọ̀nyí mọ̀ọ́mọ̀ ṣe èyí ní pàápàá jùlọ bí wọ́n ṣe kọ̀ láti ṣe àgbékalẹ̀ ètò ìdìbò fún yíyan alága ní ìgbèríko. Ó ní èyí yóò fún wọn ní àǹfààní àti má ríbi ná owó sí. Wọ́n ní ó yẹ kí ìjọba àpapọ̀ ní ìgboyà láti gbé ìgbésẹ̀ lórí àwọn tí ó tàpá sí òfin ẹsẹ̀ keje nínú ìwé òfin ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àtúnṣe rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìbínú àti ìdàrúdàpọ̀ wáyé látàrí pínpín ọkọ̀ ìrẹsì tí ìjọba àpapọ̀ ṣèlérí fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí òróró ìtura láti ṣe àdínkù sí ìrora tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ìgbìmọ̀ ìjọba National Economic Council (NEC) tí igbákejì ààrẹ Kashim Shettima ṣe adarí náà bu ọwọ́ lu 40,000 40,000 àpò àgbàdo fi ṣe àlékún sí bílíọ̀nù 5 náírà fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum nígbà tí ó bá àwọn akọ̀ròyìn ilé agbára sọ̀rọ̀ sọ wípé wọ́n fẹ́ kí ìjọba ìpínlẹ̀ ra báàgì ìrẹsì àti ẹ̀wà 100,000 100,000 bags, ṣùgbọ́n ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àìbìkítà wà láàárín àwọn ìpínlẹ̀ lórí bílíọ̀nù 5 àti ohun amáyédẹrùn yìí. Wọ́n ní ìjọba àpapọ̀ ti san bílíọ̀nù 2 nínú bílíọ̀nù 5, ṣùgbọ́n wọn kò ṣàlàyé ní èyí tí ó wá ń fa àríyànjiyàn láàárín ìpínlẹ̀. Ìgbésẹ̀ yìí ló mú kí kọmíṣánná fún ìṣúná owó káàkiri ìpínlẹ̀ kàn sí ìjọba àpapọ̀ láti gbọ́ àlàyé lórí èdè-àìyedè yìí. Gẹ́gẹ́ bí ìwádìí, wọ́n ní lẹ́yìn tí ìjọba àpapọ̀ san bílíọ̀nù 2 yìí sí àpò ìjọba ìpínlẹ̀ ni àwọn kọmíṣánná gbé ìgbésẹ̀ láti mọ̀ bóyá owó yíyá ni èyí tàbí owó àyáàsan (grant). Láfikún, wọ́n ní ìjọba àpapọ̀ kò fi gbogbo ọkọ̀ ìrẹsì ránṣẹ́ tán gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣèlérí rẹ̀ títí di Ọjọ́bọ̀. Ìdí nìyí tí àwọn ìjọba ìpínlẹ̀ mìíràn kò fi ọwọ́ kan ohun amáyédẹrùn yìí títí di ìgbà tí wọn yóò gbọ́ àlàyé lórí rẹ̀. Wọ́n ní àwọn kan gba ọkọ̀ ìrẹsì 2 ṣùgbọ́n wọ́n tọ́jú rẹ̀ pamọ́ títí di ìgbà tí ọkọ̀ 3 yòókù yóò dé. Wọ́n ṣe àfihàn fídíò láàárín ọ̀sẹ̀
níbi tí wọ́n ti ṣe àfihàn ẹgbẹ̀rúnlénígba 1,200 àpò ìrẹsì tí ìjọba àpapọ̀ fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Kwara fún pínpín láàrin ìjọba ìbílẹ̀ 16 gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti mú àdínkù bá ìṣòro àyọkúrò ìrànwọ́ epo. Nínú fídíò yìí ni ẹnìkan ti ṣàlàyé bí wọ́n ṣe pín báàgì ìrẹsì 8 fún wọ́ọ̀dù 12 tí ó wà ní Adéwọlé. Lẹ́yìn gbogbo pínpín rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdílé ṣe àpapín ike ìjọba 6. Wọ́n wá tẹ́ ìrẹsì náà sí àárín níbi tí wọ́n ti ń béèrè wípé báwo làwọn ó ṣe pín in. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹbí pásítọ̀ Adéníyì Àdìsá tí í ṣe onímọ̀ ìjìnlẹ̀ nínú ìṣirò chartered accountant ti ń béèrè fún ìdájọ́ lórí ikú ọmọ wọn tí wọ́n ṣe ẹ̀sùn wípé ikú rẹ̀ wá láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ àti ọlọ́pàá ìpínlẹ̀ Ogun. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n jí bàbá ọlọ́mọ 5 yìí gbé ní ọjọ́ 24 oṣù kẹfà bí ó ṣe padà dé láti ibi àbẹ̀wò sí ọ̀rẹ́ rẹ̀ tí ó wà ní agbègbè Yọ̀tọ̀mí ní Owódé-Ẹ̀gbá. Olóògbé tí í ṣe alámòjútó iléeṣẹ́ omi VGC ní Lẹ́kì ìpínlẹ̀ Èkó ni ó wà ní àkàtà àwọn ajínigbé fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kí wọ́n tó rí òkú rẹ̀ ní ìta ilé ìgbókùúsí ní ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n àbúrò olóògbé yìí Musiliu Àdìsá sọ fún akọ̀ròyìn wípé àwọn ọ̀dọ́ tínú ń bí ni wọ́n pa Adéníyì ní abúlé Òrí pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n sì mú fún ajínigbé. A rí gbọ́ wípé àìtètè rí owó ìdásílẹ̀ rẹ̀ san ni ó jẹ́ kí àwọn ajínigbé gbé lọ sínú igbó nítòsí ilé ìjọsìn tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí. Wọ́n ní àwọn ajínigbé yìí jọ̀wọ́ rẹ̀ síbì kan lọ ṣe ìkọlù sí ilé ìjọsìn níbi tí wọ́n ti pa pásítọ̀ ilé ìjọsìn nínú ìṣóòru kí àwọn ọlọ́pàá àti aláàbò so-safe tí wọ́n ké sí tó dé ibẹ̀. Musiliu ní ibi tí àwọn aláàbò ti ń lé àwọn ajínigbé yìí lọ ni wọ́n ti bá Adéníyì níbi tí ó rẹ̀ ẹ́ sí nínú igbó kan náà. Èyí ló mú wọn ṣì í mú fún ajínigbé. Musiliu ní òun gba ìpè láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ wípé wọ́n ti jí òun gbé kí òun wá owó ìdásílẹ̀ wá. Èyí ni àwọn wà lẹ́nu rẹ̀ títí di ọjọ́ Ẹtì kí ọ̀rẹ́ olóògbé tó dúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé. Wọ́n sì jọ fẹnukò láti gba owó ní inú igbó abúlé Òrí. Ọmọbìnrin tí ó fẹ́ gbé owó padà ní aago 9 alẹ́ pẹ̀lú àwáwí wípé òun kò rí ọ̀kadà gbé òun wọ inú igbó. Nínú àtẹ̀jáde àjọ aláàbò so-safe ni wọ́n ti ṣàlàyé wípé àwọn gba ìpè lóru ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 1 oṣù keje láti ilé ìjọsìn Ìràpadà Desires of Nation Parish, Ogun Province 22, abúlé Òrí ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé níbi tí àwọn ajínigbé ti ṣe ìkọlù tí wọ́n sì jí àwọn 7 gbé lẹ́yìn tí wọ́n pa pásítọ̀ ìjọ. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé wọ́n rí àwọn 7 yìí dóòlà láàyè ṣùgbọ́n àwọn pa ọ̀kan lára àwọn ajínigbé. Bákan náà ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn wípé ọ̀kan nínú àwọn pásítọ̀ ìjọ Adésínà Oyèṣẹ́gun pé ṣe àfisùn wípé àwọn ajínigbé bíi 7 ya wọ inú ìjọ pẹ̀lú ìbọn àti àdá tí wọ́n ń yìnbọn ní kòṣẹkòṣẹ. Níbẹ̀ ni ọ̀kan lára àwọn pásítọ̀ ìjọ Káyọ̀dé Olúwakẹ́mi ti gba ọta ìbọn láyà tí ó sì kú lójú ẹsẹ̀. Odùtọ́lá ní àwọn ará ìlú àti aláàbò ké sí àwọn ará ìlú òdìkejì. Níbẹ̀ ni wọ́n ti gbá àwọn 7 tí wọ́n jí gbé kalẹ̀ tí àwọn ajínigbé sì sá lọ pẹ̀lú ọgbẹ́ lára. Ṣùgbọ́n àwọn rí ọ̀kan nínú wọn mú balẹ̀, wọ́n sì ti gbé òkú rẹ̀ lọ ilé ìgbókùúsí ní Owódé-Ẹ̀gbá. Gbẹ̀yìngbẹ́yín ni ẹbí Àdìsá rí wípé ẹbí wọn ni àwọn aláàbò ṣì mú fún ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò sẹ́ni tó lérò wípé àwọn ọmọ ojú pópó lè fi tọ́ọ̀ṣì ọwọ́ lásán pẹ̀lú dígà sọ ara wọn di akọni láàrin agbègbè. Èyí wáyé níbi tí àwọn lébìrà àti ọlọ́mọlanke ṣe dóòlà ẹ̀mí ènìyàn 28 kúrò nínú ilé alájà 2 tí ó bì wó ní alẹ́ ọjọ́rú ní ìlú Àbújá níbi tí àwọn 2 ti jáláìsí. Ilé yìí jẹ́ ilé àtijọ́ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù ní ìsàlẹ̀ ṣùgbọ́n tí wọ́n fi òkè rẹ̀ ṣe ilé gbígbé àti ọ́fíìsì. Ilé yìí bì wó lẹ́yìn àrọ̀ọ̀rọ̀dá òjò nínú òkùnkùn bírímùbírímù
lẹ́yìn pẹ̀lú sísán àrá tí ó mú kí àwọn ògiri ilé yìí bẹ̀rẹ̀ sí ya lulẹ̀ ní òpópónà Lagos agbègbè Garki ìlú Àbújá. Gbogbo bí àwọn agbẹnusọ iléeṣẹ́ ìdóòlà-ẹ̀mí ṣe ń ṣàlàyé iṣẹ́ tí wọ́n ń ṣe níbi ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n gbàgbé àti kan sáárá sí àwọn ọmọ àdúgbò tí wọ́n káràmáásìkí iṣẹ́ ọ̀hún gangan. Dírẹ́bà taasí tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé àwọn ọmọ Haúsá tí wọn kò kàwé tí àwọn máa ń fojú tẹ́ńbẹ́lú ni wọ́n sọ ara wọn di akọni tí wọ́n dóòlà ẹ̀mí ènìyàn tí ó lé ní 26 láì wo ẹ̀mí ara wọn. Bákan náà ni ọkọ̀ onípàjáwìrì ambulance láti ọ̀dọ̀ àjọ alámòójútó ọkọ̀ ìrìnnà Federal Road Safety Corps FRSC ni àwọn ará ìlú kan sáárá sí fún jíjáfáfá nínú iṣẹ́ wọn bí wọ́n ṣe tètè ń kó àwọn tí wọ́n farapa lọ ilé ìwòsàn ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn agbébọn tí wọ́n jí àwọn agùnbánirọ̀ 8 gbé ti ń béèrè fún mílíọ̀nù 4 náírà láti gba ìyọ̀ǹda wọn. Ìròyìn jábọ̀ wípé wọ́n jí àwọn wọ̀nyí gbé ní òpópónà láàrin ìpínlẹ̀ Zamfara ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tí ó kọjá. Àwọn ọ̀dọ́ wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n rìnrìn àjò pẹ̀lú ọkọ̀ iléeṣẹ́ AKTC láti ìlú Uyo, ìpínlẹ̀ Akwa Ibom lọ sí ìpínlẹ̀ Sokoto láti kópa nínú ìsìnlú ọlọ́dún kan nígbà tí àwọn ajínigbé ṣe ìkọlù sí ọkọ̀ wọn tí wọ́n sì jí wọn gbé. Bàbá ọ̀kan nínú àwọn agùnbánirọ̀, Emmanuel Eket, sọ wípé pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni òun fi ń gbọ́ làbárè láti ẹnu ọmọ rẹ̀ Glory Thomas níbi ìpàgọ́ àwọn ajínigbé. Ó ní òun bá àwọn ajínigbé sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ rẹ̀ tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 4 náírà kí ó tó gba ìyọ̀ǹda. Bàbá ní nígbà tí òun béèrè báwo ni kí òun ṣe san owó, ọmọ rẹ̀ sọ fún òun wípé kí òun kàn sí iléeṣẹ́ AKTC, ṣùgbọ́n láti ìgbà náà òun kò tíì gbúròó ọmọ náà mọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ẹnìkan láti iléeṣẹ́ ológun tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti gbé aláàbò dìde láti wá inú igbó yìí kí wọ́n sì ṣe àgbàkalẹ̀ àwọn wọ̀nyí láyọ̀ àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.